Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi. Lónìí a máa ṣiṣẹ́ lórí òǹkà ọ̀kànlélógún dé ọgbọ̀n. Ọ̀kànlélógún dé ọgbọ̀n yẹn ni 21 to 30. Àwọn fígọ̀ wọn nìyí 21 to 30. 21 ọ̀kànlélógún, 22 èjìlélógún, 23 ẹ̀tàlélógún, 24 ẹ̀rìnlélógún, 25 àrúndínlọ́gbọ̀n, 26 ẹ̀rìndínlọ́gbọ̀n, 27 ẹ̀tàdínlọ́gbọ̀n, 28 èjìdínlọ́gbọ̀n, 29 ọ̀kàndínlọ́gbọ̀n, 30 ọgbọ̀n. Ẹ jẹ́ kí n kà á sí lẹ́ẹ̀kan. 21 ọ̀kànlélógún, 22 èjìlélógún, 23 ẹ̀tàlélógún, 24 ẹ̀rìnlélógún, 25 àrúndínlọ́gbọ̀n, 26 ẹ̀rìndínlọ́gbọ̀n, 27 ẹ̀tàdínlọ́gbọ̀n, 28 èjìdínlọ́gbọ̀n, 29 ọ̀kàndínlọ́gbọ̀n, 30 ọgbọ̀n. Ẹ jẹ́ kí n kà á sí lẹ́ẹ̀kan sí. 21 ọ̀kànlélógún, 22 èjìlélógún, 23 ẹ̀tàlélógún, 24 ẹ̀rìnlélógún, 25 àrúndínlọ́gbọ̀n, 26 ẹ̀rìndínlọ́gbọ̀n, 27 ẹ̀tàdínlọ́gbọ̀n, 28 èjìdínlọ́gbọ̀n, 29 ọ̀kàndínlọ́gbọ̀n, 30 ọgbọ̀n. Ó yá ní báyìí ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi ẹ máa kà tẹ̀lé mi lẹ́yìn. 21 ọ̀kànlélógún, 22 èjìlélógún, 23 ẹ̀tàlélógún, 24 ẹ̀rìnlélógún, 25 àrúndínlọ́gbọ̀n, 26 ẹ̀rìndínlọ́gbọ̀n, 27 ẹ̀tàdínlọ́gbọ̀n, 28 èjìdínlọ́gbọ̀n, 29 ọ̀kàndínlọ́gbọ̀n, 30 ọgbọ̀n. Ẹ ṣeun ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi. Ẹ jẹ́ kí n kà á sí lẹ́ẹ̀kan sí. 21 ọ̀kànlélógún, 22 èjìlélógún, 23 ẹ̀tàlélógún, 24 ẹ̀rìnlélógún, 25 àrúndínlọ́gbọ̀n, 26 ẹ̀rìndínlọ́gbọ̀n, 27 ẹ̀tàdínlọ́gbọ̀n, 28 èjìdínlọ́gbọ̀n, 29 ọ̀kàndínlọ́gbọ̀n, 30 ọgbọ̀n. Ẹ má gbàgbé pé nínú fídíò wa tó kọjá a ti ṣiṣẹ́ lórí 1 ọ̀kan dé 20 ogún. 21 to 30 òun la ṣe lónìí. Mo sọ fún wa pé ibi tí a bá ti rí lé ó túmọ̀ sí pé à ń sọ̀rọ̀ nípa plus addition. Ṣùgbọ́n ibi tí a bá ti rí dín ó túmọ̀ sí pé à ń sọ̀rọ̀ nípa minus tàbí subtraction ní èdè òyìnbó. Àrúndínlọ́gbọ̀n which means 30 minus 5 ó máa fún wa ní 25 nítorí pé ó dín márùn ó dín ní ọgbọ̀n. Bákan náà ẹ̀tàlélógún nígbà tí lé jẹ́ plus ẹ̀tàlélógún which means 20 plus 3 ó máa fún wa ní 23. Ẹ̀tàlélógún. Ọ̀kànlélógún that is 20 plus 1 ó máa fún wa ní 21. Ìyẹn ni à ń pè ní ọ̀kànlélógún. Ọ̀kàndínlọ́gbọ̀n 30 minus 1 will give us 29. Bí a ṣe ń ka àwọn òǹkà ti Yorùbá nìyẹn. Níbí òun la máa dúró sí lónìí títí ìgbà míì tí a wá fi pàdé. Ire o.